sí o mo dẹ̀ fẹ́ kẹ́ gbà mí kẹ́ dẹ̀ ràn mí lọ́wọ́ nípa òkú Mohbad. Mo gbàdúrà pé ẹ̀mí rí kú ọmọ o ẹ̀dẹ̀ ní ṣọ̀fọ̀ ọmọ ológo yìí ò ní wọlé o. Wọ́n ti rìlíìsì Mohbad tipẹ́tipẹ́ tí mo ti gbọ́ ìgbà tó ti ṣe autopsy tán náà ti rìlíìsì ẹ̀. Ṣùgbọ́n bàbá ẹ̀ ni kò fún wa láyè láti jẹ́ kí wọ́n sin ọmọ yẹn. Ó ṣàdìtẹ́yìn ọmọ yẹn síbẹ̀. Ṣùgbọ́n wà tí mo ti bẹ́ẹ̀ tí kò gbẹ́ bẹ́ẹ̀ ni mo wá wí kí mo fẹ́ ṣe. Mo lọ sọ́dọ̀ commissioner of police ní last week. Mo lọ bá wọn. Ìgbà tí mo máa débẹ̀ gan wọ́n tún sọ̀rọ̀ sí pọ́n ti rìlíìsì Mohbad tipẹ́tipẹ́. Ìgbé kí ló tà ń fi òkú ọmọ yìí ráre. Pé ṣé inú wa dùn sí ni. Ṣùgbọ́n mo kàn yọ̀ǹda gbogbo nǹkan tó ń ṣe tí bàbá ẹ̀ ń sọ àtoríṣiríṣi ọ̀rọ̀ tó sọ. Mo kàn tí ẹ̀ yọ̀ǹda ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run torí Ọlọ́run ló gbèjà mi. Ṣùgbọ́n mo ké pè yẹn ọmọ Nàìjíríà ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ ràn mí lọ́wọ́ láti jẹ́ kí wọ́n sin ọmọ mi. Ọmọ mi ń dààmú káàkiri yẹn. Ọmọ mi ń sáré kiri èmi gan mi ò ní sìn ní ẹjọ́ ẹ ṣàánú mi. Ẹ̀yin tẹ́ lọ bá mi wò òkú Mohbad ẹjọ́ ẹ dìde padà ẹ bá mi sin ọmọ yìí padà. Ìrànlọ́wọ́ tí mo bẹ̀bẹ̀ fún nìyẹn o àánú tí mo dẹ̀ bẹ̀bẹ̀ fún nìyẹn. Kì í ṣe pé bí àmì ò lè sọ̀rọ̀ o ṣùgbọ́n mo fa gbogbo nǹkan pátápátá mo fà lé Ọlọ́run lọ́wọ́. Gbogbo ẹjọ́ tí bàbá ẹ̀ rò mo fi sí ìdájọ́ Ọlọ́run. Ọlọ́run ló máa ṣèdájọ́ èmi àti ẹ̀. Ẹ lè ṣèdájọ́ èmi àti ẹ̀ o. Ṣùgbọ́n Ọlọ́run tó dá èmi àti ẹ̀ tó fún wa ní Mohbad ó máa ṣèdájọ́ èmi àti ẹ̀. Ẹ dìde kẹràn lọ́ọ́ ẹ bá mi sin ọmọ nítorí mi mọ́rí tó ṣe dá ọmọ yẹn dúró síbi tó wà. Kí gbogbo wa rántí ọjọ́ tá a máa sùn tá a máa kú. Bó ṣe fi òkú ọmọ kékeré kan fi ń ráre kò ń ṣe ìdínú ti tèmi náà ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe mo ti bẹ́ẹ̀ gbogbo jẹ́ ká sin ọmọ yìí oríṣiríṣi ọ̀rọ̀ ló ń gbé gbà mí. Ó jẹ́ ìṣẹ̀ tó promise pé òun ti gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn yẹn ni mo tún rí àwọn nǹkan mi tí kò yẹ kí n máa rí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Mo fẹ́ kẹ́ ẹ dúró tì mí ẹ̀yin ọmọ Nàìjíríà láti lè sin ọmọ mi. Ẹ ní rírú ẹ̀ lọ́jọ́ ayé yín o. Ilé ò ní gbóná ọmọ yín ọ̀nà òdẹ̀ ní náà ni. Mo náà tí mo fẹ́ sọ ṣùgbọ́n mi ò fẹ́ sọ anything. Ká ló máa kú máa ṣe interview wọn máa fi mí pa owó lórí ọmọ mi. Ọmọ tó ń tọ́jú wa, ọmọ tó nífẹ̀ẹ́ wa, ọmọ tó bẹ̀rù wa, ọmọ tí mo gbé lẹ́yìn Ọlọ́run ọmọ yẹn ló kù fún mi. Ṣùgbọ́n ẹ dìde ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹ má jẹ́ kọ́mọ mi wà bó ṣe wà yẹn. Kò ń ṣòwò ẹran, kò dá ṣòwò ajá. Mo fẹ́ ẹ ràn mí lọ́wọ́ ní gbogbo ọmọ Nàìjíríà yẹn ọ̀dọ́ Nàìjíríà yẹn ọmọ ọ̀dọ́ tẹ̀wá ní Nàìjíríà yẹn ọ̀rẹ́ Mohbad ẹ dìde. Ṣé ẹ fẹ́ máa wò pé ọmọ mi kó máa ráre ni? Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹ má jẹ́ kó Mohbad ráre gbogbo ala máa kú. Ibi tí Mohbad lọ gbogbo ala máa lọ síbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kẹ́nìkan máa fi àkàbà kó máa fi gun ebè lórí ọ̀rọ̀ Mohbad ni. Ẹ má jẹ́ káwọn kan máa fi Mohbad pa owó ọmọ ọlọ́mọ ọmọ ológo. Ẹ wò bá ṣe ṣe. Ẹ wò bá ṣe ṣe ọmọ ìwọ̀n náà tó fi kú ni. Ẹ sì wọ̀n kan tó tún ṣẹlẹ̀ tí wọ́n sí. Ẹ ṣàánú mi ẹ gbà mí. Ọlọ́run máa gbà ẹ̀yin náà ẹ ràn mí lọ́wọ́ ẹ jà fún mi ẹ ràn mí lọ́wọ́. Mi ò rẹ́ni kankan gbọ́kànlé omi ìrẹ́ni kankan farasin. Ẹ̀yin ọmọ Nàìjíríà nìkan. Tinubu bàbá Tinubu jọ ẹ gbà mí. Ẹ máa ń wọ̀ mí ràn. Ẹ ṣàánú mi. Ràn mí lọ́wọ́ láti sin ọmọ mi. Mo mọ̀ pé kò ná yín ní kankan o. Kò ná yín ní kankan láti lè bá mi sí kí ọmọ yẹn kó lè ní ìsinmi. Ẹ ṣàánú fún mi. Ẹ ní rúkọ ọmọ o. Ogun ọmọ yóò ní wọ mi o. Ayé ò ní dààmú yín o. Ìbànújẹ́ ò ní wọnú ayé yẹn jọ. Ẹ ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́. Ìrànlọ́wọ́ ni mo fẹ́ o. Ẹ jọ̀ọ́ o. Ẹ jọ̀ọ́ mi ò béèrè owó lọ́wọ́ yẹn ṣàbà mi sí ọmọ mi. Ẹ jọ̀ọ́. Ọlọ́run mo fi gbogbo ètò kù sílẹ̀. Mo fi fún Ọlọ́run. Ọlọ́run tó dá mi tó dá Mohbad. Mo wá fi gbogbo ètò kù sílẹ̀ fún. Ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn o. Ọlọ́run tó máa ń sọ fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ o. Ọlọ́run tó mọ ìkọ̀kọ̀ àti gbangba wa o. Kálukú la máa jí iṣẹ́ ọwọ́ wa níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹ ràn mí lọ́wọ́. Ẹ gbèjà mi jà. Ẹ sì rí bí mo ṣe wà mi ò lè dájà. Mi lè gbèjà ara mi jà. Tí n bá lè gbèjà ara mi jà mo máa ti jáde. Ṣùgbọ́n mo fi gbogbo tó kù sílẹ̀ fún Ọlọ́run. Mo fi gbogbo fi ìyókù mo fi Ọlọ́run kí Ọlọ́run kó ṣe ìdájọ́. Kí Ọlọ́run kó gbèjà mi jà kí Ọlọ́run kó gbẹ̀san Mohbad. Ọlọ́run fi ọmọ mi pawó. Ọmọ tó yẹ kó ṣàánú mi. Ṣé ọmọ fẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ nínú ilé wọn? Ṣé ọmọ kí rẹ̀ ṣẹlẹ̀
ṣẹlẹ̀ ọmọ nípa ọmọ sáà gbogbo àwọn tó fẹ́ ṣe tọ́fẹ́ interview mi kẹ́yìn kó má interview mi ó kú ọmọ màní ọmọ ológo ọmọ kan bí 100 ni Mohbad fún mi ọmọ tí mi ò mọ̀ pé lè kú láéláé ọmọ tí mo mọ̀ pé òun ló máa sinmi ọmọ tí mo mọ̀ pé òun ló tọ́jú mi òun ló fún mi ní jíjà ló fún mi mú mi ọwọ́ dà mí so God ẹ ṣàánú mi gbèjà mi ò ní agbára ẹ bá mi sí tẹ bá mi sí ìfọkànbalẹ̀ mi o tẹ bá mi sí mo mọ̀ ìgbẹ́ nífẹ̀ẹ́ mi o ẹ̀yin abiyamọ mi ẹjọ́ ẹ dìde fún abiyamọ ayé láti ràn mí lọ́wọ́ torí mi ò lè dá ìjà yìí jà ó ti sú mi gbogbo àgbà tí mo ní láti fi bẹ bàbá ẹ̀ mo ti fi bẹ́ẹ̀ ṣùgbọ́n kò gbà ní ìdẹ̀wọ̀n ọkọ̀ tó tún fẹ́ wọ́n ti ṣọ́ sí wọ́n ti rìlíìsì ọmọ fún wa kó jẹ́ ká lọ sí ṣóńdẹ̀ dá bẹ́ẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ inú bá ti jẹ́ wọ́n dẹ̀ inú bá ti rú ọmọ tí Ọlọ́run yọ̀ǹda fún wa ẹ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́. ẹ káàárọ̀ a tún ti rí fídíò kan o ẹ̀yin èèyàn ẹ bá wa tún gbọ́ o ìyá Mohbad ṣẹ̀ṣẹ̀ jáde báyìí ní ìsìn òkú ti dọ̀ràn sí lọ́rùn ọmọ tí ń yọ sí i ó fẹ́ kánjú sí ọmọ ìyá Mohbad irú ọ̀rọ̀ báyìí wà lẹ́nu ẹ̀ ló sọ̀rọ̀ ní court abiolere so wọ́n tiẹ̀ ti rìlíìsì òkú tipẹ́tipẹ́ ìpè kan sìn ló wá lọ sí kóòtù ló gbé àbígbẹ̀yìn jáde ìpè kó mọ́ sọ̀rọ̀ ìyá Mohbad ó ṣèyí tán ìsìn ìwọ ló wá ń kéde wọ́n kọ́ ẹ pé kó jáde kó mọ́ wá kéde pé kán tiẹ̀ sin ọmọ yìí ìyá Mohbad ó ṣe tán po Mohbad máa fojú rẹ̀ rí mọ̀ bo Mohbad ó máa fojú yín rí mọ̀ bo ìsìn ló wá káyín sókè bí eyín ajá òun ní o ti bẹ bàbá Mohbad bẹ bàbá Mohbad ìwọ bẹ bàbá Mohbad step 1 lẹ́sì rí àfi tó bá gbé dé step 10 kó tó mọ tó karabọ̀ ìwọ ọ̀kà yìí ṣọmọ kú lọ́wọ́ ọ̀wọ́ yìí ọmọ ológo kú lọ́wọ́ rẹ̀ owó ológo ló sọnù mọ́ ẹ lọ́wọ́ ìyá Mohbad owó ògo ológo ó sọnù mọ́ ẹ lọ́wọ́ ó sì ti rẹ́ni promise ẹ tó jẹ́ pé owó tó o bá gbà lórí ọmọ yẹn wàláhì olè ní ògbé olè ló máa gbé ìwọ náà wá tì síta pé kó o wá sọ̀rọ̀ pé kánjẹ́ kan bẹ́ẹ̀ sin ọmọ ẹ̀ ẹnìkan àfi Mohbad odidi ọdún 15 ló ti lọ tó o mọ bó ṣe rí wọ́n fẹ́ létí ẹ̀ gbọ́rọ̀ ni ó sì gbọ́ pọnabọ àwọn ẹni tán tiẹ̀ síta ò fẹ́ràn rẹ̀ sẹ́ àlọ́ kà òkú Mohbad yẹn kàn gbé kà ọ́ láyà ìyá Mohbad afẹ́kọ̀ọ́ sòótọ́ ọ̀rọ̀ inú ilé yẹn kó tó di pé Mohbad kú ọ̀sẹ̀ kélòó tó wà ń bẹ̀ wọ́n ti pè é àbí wọn ò pè é nígbà tí Mohbad parí show ó wà nú ilé yẹn díjọ́ kélòó ṣó mọ̀ pé ó lọ bá bàbá Mohbad lójú títì ló ní ló pè é wípé ó yá máa bọ̀ wọ́n lọ́mọ ẹ̀ wà lọ́sípítù láti inú ilé yẹn mọ̀ ló ti jáde information ti ń kàn wá lọ́wọ́ àti inú ilé yẹn ló ti jáde tó o pe bàbá Mohbad pé tó wọ́n lára ọmọ rẹ̀ ò yá ó wà lọ́sípítù ó yá máa bọ̀ ó lọ pàdé ẹ̀ lọ́nà ni o àbí ó lọ pàdé ẹ̀ lọ́nà kan ṣojú ìyá Mohbad ni Mohbad fi gbẹ̀mí mì àfi tó bá jẹ́wọ́ èyí tó ń sọ pé ó fa gbogbo nǹkan lọ́lọ́run lọ́wọ́ wàláhì tàláhì Ọlọ́run ó dàṣẹ́ ìyá fún ẹ ó wá lẹ́nu wò àwọn èèyàn náà ń kọ́ ẹ ní tó máa sọ yẹn o ṣé orí bó ṣe ń wo kámẹ́ bó ṣe ń wò wọ́n tí wọ́n ń júwe fún ẹ pé bó ṣe máa ṣe rè ìwọ tó ti dirun tó ti ṣe gbogbo ẹ̀ta làbábá lọ́sibítù pé wọ́n sì ń fa dírímù sí lára ṣọ́ọ̀bù rẹ̀ yẹn wọ́n sì máa gbà á lọ́wọ́ ẹ kán dà sí méjì ìwọ nìkan kọ́ ló ní gbogbo ṣọ́ọ̀bù yẹn pátá kán dà sí méjì ìwọ nìkan kọ́ ló ní tó bá ní wọ́n ń jà lórí ogún wọ́n jà á ẹbí Wùmí léèrè
oyún wà nú ẹ̀ kan tó lọ ṣe mọ̀mí mọ́ ẹ̀. Orúkọ wo ló wà nínú pásítọ̀tù Wùmí? Kì í máa ṣe Wùmí Alọ́ba. Orúkọ bàbá rẹ̀ ló wà ń bẹ̀, kò sí marriage certificate. Ìjọgbọ́n tó bá tiẹ̀ ti rí visa gbà, kí ló fi dá wa lójú pé marriage certificate wà ń bẹ̀? Kò sí. Arábìnrin tó sì ló lóyún fún Mohbad bóyá ó ti bímọ ni. Ìkan náà ni wọ́n. Àfi kán wádìí kínní yẹn, jẹ́ kí kínní yìí ó dọ́dọ̀ bàbá Mohbad. Kán ṣètò yẹn ní kíákíá. Bàbá jẹ́ kí n fi kínní kan dá ẹ lójú, bàbá Mohbad ò jà lórí ogún lọ títí. Láti ìgbà tí Mohbad ti wà láyé ni bàbá Mohbad ti sọ pé ntẹ́ ọmọdé bá owó tọmọdé bá kọ́kọ́ rí àkàrà ló fi ń jẹ, fídé nǹkan mọ́lẹ̀. Fídé nǹkan mọ́lẹ̀ títí tí ọmọ yìí fi wá kúngbà tẹ́ rí i pé bàbá fẹ́ máa mójútó ọmọ rẹ̀ pé tó ṣe ń báyìí èmi gan ti kanlẹ̀ sọ fún bàbá rí i pé bá mi mójútó ọmọ mi. Owó tó bá rí kó mọ̀ ná nínàkúnà. Ìjọba abiyamọ máa ṣe bẹ́ẹ̀. Ìyàwó ó dẹ̀ lè tún sọ fún ìyá ọkọ tàbí ìyá ẹ̀ wípé ẹ so wọ́pọ̀ o, ẹ bá wa ṣe nǹkan báyìí o. Wọ́n ń ṣe èwo wá làwọn èèyàn Wùmí, ìyá Wùmí ó wá bẹ́ẹ̀ so wọ́pọ̀ àti Wùmí àtẹ̀yí tó wà l'Amẹ́ríkà tí ń jábọ́ tí ò rẹ́ni he. Ẹ wá jọ sowọ́pọ̀ lórí bàbá Mohbad. Ìwọ wá ní kú Mohbad dùn ọ́, wà láìtàláì kò tí ì dùn ọ́. Kì í ṣe nísìn ó láyà ó jáde síta pé wọ́n ti rìlíìsì ọmọ tipẹ́tipẹ́. Ǹjọ́ sọ́ngbà tẹ lọ kóòtù ó mọ̀ sọ ìgbà wọn fẹ́ rójú tu ọ̀rọ̀ ṣe bó mọ́mọ́ àbígbẹ̀yìn jáde ni. Kí ni tó contribute lórí Mohbad kó tó kú, kó tó lọ gbé ẹ wá láti ilé ọkọ tó lọ fẹ́ tó bímọ 3 sí? Kí ni nǹkan náà àti ìgbọ́ kó sọ báyìí? Bàbá rọ̀rọ̀ sọ ńjọ́ tí ò rí jẹ ńjọ́ tó rí jẹ. Bàbá ò lọ́mú láyà débi tí ó gbọ́múlé láńtà. Ẹ̀kan ni bàbá gbélé láńtà tó fi gbowó tó lòun ràn lọ sí skul. Ọmọdé kọ́ mọ́ rìn. Ọmọ kan sọ pé wọ́n ń tírẹ̀tì ìyá àwọn ni. Ọmọ ò sọ pé ìyá òun fún un lówó láti lọ sí skul. Òun ò rí kí àyà, òun ò sì rí kí a step mother. Ó yá ó ti gbóríyìn fún bàbá. Ẹ jẹ́ kí bàbá ó ṣe ráìtì ẹ̀. Kódà kẹ́ ẹ mọ̀ fún Alọ́ba ní kọ́bọ̀, Ọlọ́run ó wò ó. Kódà mo fẹ́ lè sọ fún yín pé ẹ mọ̀ fún ní nǹkan kan. Ṣùgbọ́n ká tẹ̀lé ráìtì yẹn ká tó gbé ọmọ yẹn. Díẹ̀ ni ètí bàbá tó rí kwẹ́sì fún kan ṣe. Torí ọmọ tán ní Mohbad àti bí síta tàbóyún ló wà nú ẹ̀. Torí ọmọ tóyún bá wà nú ẹ̀. Ǹjẹ́ gbọ́ tí ò sí márẹ́jì ó wà nú Bíbélì, ẹ̀yin lẹ́kàn ṣe tó wù yìí. Tẹ́ ẹ̀ bá tí ì so wọ́n pọ̀, kódà kó bímọ tán ó dìgbà tẹ́ ẹ bá so ìyá àtọmọ pọ̀ kẹ́ ẹ tó fún ọmọ yẹn lórúkọ. Nínú Islamically ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ wá wọ inú pé yes ó wà nú márẹ́jì ni. Ó lóyún lẹ́fi so lẹ́fi ṣe mọ̀mímọ́ ẹ̀. Kì í dẹ̀ tún ṣe registry marriage gẹ́gẹ́ bí èyí tó ti lọ fún lóyún níta. Tẹ́ ẹ ti torí ẹ̀yọ̀bẹ tì í. Ẹ wò díẹ̀díẹ̀ lẹ máa gbọ́ information díẹ̀díẹ̀ tí ẹ̀rí dẹ̀ wà fún ohun tán ti gbé kalẹ̀ ẹlẹ̀ síta. Ǹjẹ́ gbọ́ àwọn yẹn ń bẹ̀rù àti sọ fún yín. A wá fi sọ̀rọ̀ sí ọ ìwọ abíyágbá yìí. Ó wá ní àlè dájọ́ àárín ìwọ àti ọkọ ẹ àti bàbá Mohbad, irọ́ ló pa. Ẹni ògùn ọmọ kú lọ́wọ́ ẹ̀rẹ̀ ló wá sọ̀rùn náà rí bí okó olódò. Òun wá ní kí àna rẹ tó wà l'Amẹ́ríkà kó máa tírẹ̀tì. Ẹ fìgbà kan tírẹ̀tì àwọn Sam Larry, Naira Marley. Wọ́n wá tún sẹ̀ bọ́ sórí àwọn Davido àti Obi Cubana. ń bo lẹ fẹ́ jẹ́ àwa sí mẹ́bẹ́yìn lẹ wà nù lé. Ẹ̀yin lẹ wà nù lé tẹ́ bá ní wọ́n tírẹ̀tì ọmọ táwọn yẹn bá ń tírẹ̀tì ẹ̀ tán nà tán ń ṣe gbogbo ẹ̀ ọlọ́mọkùnrin ni bá ṣe ń ṣe fúnra wọn nìyẹn. Ìgbà tó tá ṣẹ̀ṣẹ̀ ṣóṣòṣó bí àkèrè
wọ́n kó sínú ìgbésí ayé yín àwọn ni wọ́n wá ń tọ̀mẹ́ǹtì yín tó bá ń tọ̀mẹ́ǹtì rẹ ìyá sọmọnà tó bá ń tọ̀mẹ́ǹtì ẹ wọn ò rí bàbá Mohbad tọ̀mẹ́ǹtì ẹ̀yin náà ń tírẹ̀tì bàbá Mohbad tó bẹ́ẹ̀ ìyá ayé ò ní gbà ẹ́ mọ́ra tọ̀run gan-an wọ́n máa ṣe é ṣàkàṣàkà ní èpè kọ́ tó fi lẹ́nu wípé ká wá rìlíìsì òkú ọmọ rẹ lé ọ lọ́wọ́ àwọn olòṣì kan dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n ní bàbá Mohbad ṣe sọ̀rọ̀ wọ́n ní bàbá Mohbad ṣe ń fariwo ta bàbá Mohbad máa kọ bàbá Mohbad máa kọrin ẹ̀mí yẹn kó máa wọ̀ wọ́n lákínyẹmí ara kó máa jí Mohbad dìde kó máa nà wọ́n pàṣán àwọn ìwọ náà ń fi ọmọ rẹ gbowó lórí nẹ́ẹ̀tì ìwọ gan o ti fọmọ rẹ gbowó ṣé wọn náà fọmọ rẹ gbowó ni ẹlẹ́nu rẹ ṣìrìnṣìn sọ́ọ̀ fọmọ rẹ gbowó ni mo bí ọ léèrè ìyá òsì tó ìyá wọ nìkan ló kọ̀kọ̀ ni wá bí àwa ìléèrè àwa tún wórúkọ fáwọn ọmọ wa ni àwa wórúkọ fáwọn ọmọ wa ni yes tí kàdárà bá ló bímọ síbòmí tó bá bí síbòmí èwo ló wá ní fún jẹ́ gírígírí ó pọmọ rẹ mọ́ra ẹ lọ́wọ́ tó wá ń kígbe bàbá Mohbad bá mi bẹ́ẹ̀ Mohbad máa nà ẹ́ bàbá Mohbad ẹ wò orin ẹ̀mí yẹn ẹ máa kọ́ àwa náà mọ́ bá yín ṣe wàyí náà júdà náà làwùmúlígáàlìbù náà wàyí náà júdà náà làwùmúlígáàlìbù náà wàláì pàṣán rùkíà la máa fi nà ẹ́ gbogbo yín pátá ẹ̀yin ìkà ọmọ ti kú ó ti kú kò sí tá a lè ṣe kò sí nǹkan kan tá a lè ṣe àìmọye rẹ̀ tó ti ṣẹlẹ̀ lẹ́yìn tiẹ̀ ìyẹn ò ní káyé ó parẹ́ kádàrá ọmọ ti yàn án a gbà pé a ti kàkún kádàrá ṣùgbọ́n èyí tí wọ́n ń ṣe yìí á fojú ẹ wò á fi ẹ jófin lórí nẹ́ẹ̀tì a máa fi ẹ jófin ìwọ àtẹbí Wùmí àti Wùmí ṣọ́ọ̀bù yẹn kán tà á kán dáwọ́ ẹ̀ sí méjì kán dáwọ́ ẹ̀ tó o bá kó lọ pẹ́rẹ́ Mohbad ó gbà lọ́wọ́ rẹ̀ tó o bá kó lọ pẹ́rẹ́ Mohbad yóò gbà lọ́wọ́ ẹ̀ pàwọ́ ṣé wò gba ẹ́ńfílọ́ọ̀pù lọ́wọ́ sẹ́nẹ́tọ̀ wọ́n ẹ̀ tí ì gbọ́ kódà wọ́n ti lọ wú ọmọ báyìí ńṣe ló gba ẹ́ńfílọ́ọ̀pù ara wọn ìyá ayé tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn wọ́n ti lọ báyìí wọ́n ti fi ẹ́ pawó wọ́n ti gbówó wá fún wọn náà ìwọ náà ti fi Mohbad pawó kí ló ń sọ yìí agúnmu òwò ni fún ẹ Mohbad ìwọ gan ti fọmọ ẹ pawó má sọ pé àwọn ẹnìkan fọmọ ẹ pawó irọ́ ni bàbá Mohbad bẹ́ẹ̀ ẹ má fún kọ́bọ̀ yóò sin ọmọ ẹ̀ ó ń wá DNA yẹn ó ń wá ṣé ń gbà wọ́n bá sin ọmọ tó kẹ́ ẹ sá lọ tó bá sin ọmọ tó kẹ́ ẹ sá lọ ọgbọ́n tẹ̀ ń ṣe nìyẹn jẹ́ kó dọ́dọ̀ bàbá Mohbad tó bá ti sin ọmọ tó fẹ́ sá lọ ni ẹ má jí ó lo ẹmú dáadáa ó wà nílé ńgbà ọmọ fi kú ọgbọ́n ló lò fún bàbá Mohbad tó pè lójú ọ̀nà wípé wọ́n lọ́mọ ẹ ti kú ọ́díò kan wà tó ń tírẹ́ǹtì kiri pé ó tọ́sẹ̀ kan tí ìyá Mohbad ti wà lọ́dọ̀ àwọn ó wo bí ìyàwó Timothy ṣe kù ó wo bí ìyá yẹn ṣe rí hòhò bá ìyá yẹn fẹ́ lè mọ́ wọ aṣọ bàbá ńkọ́ bàbá ti di jànàjànà ọ̀rọ̀ kan náà ni bàbá yẹn náà ń sọ nígbà tiẹ̀ níní ẹni tí ń tọ́jú mi nà ẹni tí kò sọ bàbá náà tí ò ní sọ̀rọ̀ ìwọ wá dé ní ìsìn oníkárì líòsì òkú fún ìyá rẹ wọ́n yí wa sọ́tún yí wa sósì ó ní wọ́n ń fọmọ òun gbowó ṣé bí wọ́n náà ti gbowó bàbá Mohbad ẹ máa kọ orin yẹn lọ ẹ máa fi àdúrà àti àwẹ̀ jagun fún ọmọ yẹn ọmọ ti kú ó ti kú bí wọn ò fún yín kọ́bọ̀ Ọlọ́run ó bá yín sìn ṣé ẹ ti gbọ́ bàbá Mohbad tí wọn ò bá fún yín kọ́bọ̀ owó tí wọ́n gbàjọ yẹn kán fi ẹ̀ ń bá mu ẹ̀ kalẹ̀ àfi tán bá ṣe gbogbo autopsy yẹn tán bá ní tí wọ́n ṣe rèé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n DNA yẹn ṣe bẹ́yìn lẹ bí léèrè ó sì lóun nídìí ẹ̀ ó lóun nídìí ẹ̀ ẹ wá tún fẹ́ ṣe dàìkó fún kò sí tó jọ ọmọ tó bímọ fún Mohbad ẹni kó yọjú o ẹni kó yọjú a nídìí ọmọ yẹn bí ìyá Mohbad ò gbà ẹ bá ń gbé
adopt ẹ̀ torí òun kàn wálé ayé ń tiẹ̀ kò fẹ́ jèrè ó fẹ́ máa jèrè ọmọ ni kò fẹ́ tọ́mọ ó fẹ́ máa jèrè ọmọ wọn lòun máa bímọ ológo wọn ló máa bímọ ológo wá aṣọ ológo lẹ́ẹ̀lẹ̀ ó wá lógo rẹ̀ nìyẹn wọ́n lẹ́wù Mohbad ni bàbá wọ irọ́ dẹ̀ ni ẹ̀wù Mohbad ọ̀tọ̀ ni ti bàbá ọ̀tọ̀ black ni ti bàbá red ni ti Mohbad èyí onísọkúsọ